òkú máa sùn lálẹ́ ìdí ẹ̀ o. Bíbélì o. ẹ̀yin kọ́ o lára àwọn tó ní báíbù ni o wọ́n gbọ́dọ̀ pa ara wọn lálẹ́ yìí ní pípa tààrà torí pé èèwọ̀ ni wọ́n ń ṣe a gbọ́dọ̀ gbógun sí wọn. ẹ gbógun ti àwọn tí wọn kò ní gbàgbọ́ nínú àlá àti ọjọ́ ìkẹyìn. àìnígbàgbọ́ nú Ọlọ́run àtọjọ́ ọ̀kẹ́ náà fi ń ṣe èèwọ̀ tó lọ́kọ́ máa ṣe. tí wọ́n sì ń ṣe léèwọ̀. tí wọ́n ń ṣe tó lọ́ ṣe léèwọ̀. ohun tí Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀. àwọn ò ṣe léèwọ̀ wọ́n ṣe lẹ́tọ̀ọ́. tí wọn kò sì sí ẹ̀sìn òdodo nínú àwọn tí a ti fún ní tírà. àwọn Júù àti Násárà tó ń ṣe sí tọ́lọ́hún torí pé náà mi ta ko Ọlọ́run ẹ gbógun tiwọn. ẹ gbọ́ mi yé àgbọ̀yé. tó bá tẹ̀lé ìwé wọn wọ́n á ṣẹ̀sìn tọ́lọ́hún àìtẹ̀lé wọn lọ fi yẹn tọ́lọ́hún. níta bá kírísítẹ́nì jà yé lórí nìyẹn náà ẹ ṣẹ̀sìn Ọlọ́run èké kírísítẹ́nì tí ó ṣẹ̀sìn Ọlọ́run náà ṣẹ́sìn ni kírísítẹ́nìtì ni ṣé Jésù gbọ́ rí ni. ẹ̀sìn kọ́. pínlẹ̀ rí ẹ wà kírísítẹ́nìtì ò sí ní báíbù rárá níta bá yín jà lé pé ẹ má ṣẹ̀sìn àgọ̀ wọ́n là àrùnṣe ní gbógun tì í Ọlọ́run ní agbógun tì í agbọ́dọ̀ gbógun tì í dandan ni kẹ kú kẹ tẹ̀lé tó wà ní ìwé ọwọ́ yín kò wá fún ni Mark chapter 7 verse 6 ẹgbọ́n tí Jésù wí. Jésù fún ọ yí pé. Mark 7:6. Jésù fún ọ yí pé òtítọ́ ni Àìsáyà sọ tẹ́lẹ̀ nípa ti ẹ̀yin àgàbàǹgebè. Àìsáyà sọ tẹ́lẹ̀ ẹ̀yin tí ẹ̀gùn mẹ́lọ̀ tẹ́lẹ̀ kí ló sọ pa wọn. bí a ti kọ́ wípé. bí a ti kọ́ pé. àwọn ènìyàn wọ̀nyí. wọ́n fi ètè wọn bu ọlá fún mi. wọ́n fi ètè wọn bu ọlá fún Ọlọ́run. ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. ọkàn wọn jìnnà bóni yóò ti ń kó tiẹ̀. Isaiah 29 verse 13 ẹgbọ́n tó wí. yóò kó ti Isaiah 9 verse 13. gbogbo ẹni tó jẹ́ Christian. nítorí náà. ọmọ Jésù wọn tọ́ra wọn jẹ ní o. nítorí náà. Olúwa wípé. wọ́n lọ sọ pé. níwọ̀n bí àwọn ènìyàn yìí ti ń fi ẹnu wọn fà mọ́ mi. ṣe kókó sí àṣà níbi tó kó sí mo kó sí. tí wọ́n sì ń fi ètè wọn yìn mí. wọ́n fi ètè wọn yan Ọlọ́run. ṣùgbọ́n tí ọkàn wọn jìnnà sí mi. ọkàn wọn jìnnà kétékété. tí wọ́n sì bẹ̀rù mi nípa ìlànà ènìyàn tí a kọ́ wọn. wọ́n tẹ̀lé Ọlọ́run wọ́n bẹ̀rù èèyàn wọ́n bẹ̀rù Ọlọ́run. ẹ̀gbọ́n mi yé. àgbáyé. wọ́n bẹ̀rù èèyàn bẹ̀rù Ọlọ́run. pásítọ̀ mi sọ pé náà ń tẹ̀lé wòlíì mi sọ pé alàgbà mi sọ pé n tó kó wọn nìyẹn o. ok nígbà tá Jésù wá sọ̀rọ̀ kan nípa májẹ̀mú láéláé wọ́n máa ń sá síbẹ̀ wọ́n ní àjẹ́ ò ti pa májẹ̀mú láéláé kò parẹ́ o. àkíkà. gbogbo Christian tó bá kọ májẹ̀mú láéláé lọ́run àpáàdì ló ń lọ. Matthew chapter 5 17 to 20 ẹgbọ́n tí Jésù wí. Jésù fún ọ yí pé ẹ má ṣe rò yí pé ìdúró láti wọ́n pa òfin tàbí àwọn wòlíì rú. ó ní ẹ má ṣe ẹ má rò ó ẹ má gbé sọ́kọ́ yín pé wíwá tí mo wá pa òfin Mósè tẹ́ ẹ ti ń tẹ̀lé kí n tó dé mo wá parẹ́. èmi kò wá láti wọ́n pa á rùn. àbí ìṣesí àwọn wòlíì tẹ́ ẹ mọ̀ yẹn mi wá parẹ́ o. bí kò ṣe láti wá mú un ṣẹ. mo wá mú wọn ṣẹ ni o. lóòótọ́ ni mo ṣàwí fún yín. ó ní ẹ wá wá o. títí ọ̀run lóòótọ́ lẹ kẹ́ ẹ gbọ́ o. títí ọ̀run òun ayé yóò fi ré kọjá lọ. ayé lè parẹ́ kọ́run ó parẹ́. ohun kíkiní kan nínú òfin kì yóò kọjá bí ó ti wù kí ó rí. èyí tó kẹ́ ló gbọ́dọ̀ kan kó gbọ́dọ̀ ṣẹ. títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ. títí a fi ṣẹ ni o. ẹnikẹ́ni. ó wá ní ẹ wá wá ẹ jẹ́ kó rí i pé o. ẹnikẹ́ni. ẹ̀yin ni máa jẹ̀mú láéláé. tí ó bá rú ọ̀kan kíkiní nínú àwọn òfin wọ̀nyí. ó ní tá a bá rí ẹnìkan nu yín ẹ wá ní ká má gbógun tì yín ẹ tó wà là ń ṣe. ẹnikẹ́ni nu yín. tí ó bá rú ọ̀kan kíkiní nínú àwọn òfin wọ̀nyí. ṣé Jésù gbógun tàwọn ọmọ Ísírẹ́lì ó gbógun sí wọn náà pé orí yín yìí ni Ọlọ́run sọ báyìí ń ṣe báyìí ó gbógun tì wọ́n ni wọ́n yẹ fẹ́ pa á ogun tó lè ṣe ó ṣẹ̀ ni o ó ṣẹ̀ wọ́n ni o tó gbógun tì wọ́n. ó takò fi wọn. ó takò fi wọn màá bẹ́ẹ̀ má pẹ̀rẹ̀ wá. ẹnikẹ́ni tí ó bá rú ọ̀kan kíkiní nínú àwọn òfin wọ̀nyí. bẹ́ẹ̀ni. tí ó sì fi ń kọ́ ènìyàn bẹ́ẹ̀. wọ́n ní ẹ̀yin náà má ṣe é. òun náà ni a ń pè ní ẹni kíkiní ní ìjọba. ó ní rọrùn wọ̀. ṣùgbọ́n
tí ó bá ń ṣe ẹni wọ́n tó bá ń ṣe wọ́n tí ó sì fi ń kó àwọn tó ní ènìyàn ẹ̀yin náà máa ṣe. òun ni a ó pè ní ẹni ńlá ní ìjọba ó ọ̀run. tán o Jésù ò ta kò fi Mósè ẹyọ kan tẹ́ kúrò láyé. ó wá má pẹ̀rẹ̀ kan wá sí nǹkan ṣẹlẹ̀ ńjọ́ kan nínú ìwé Matthew chapter 15 láti verse 1 to 3 kó lè fi hàn wọ́n pé ẹ wá o tó o bá tẹ̀lé tiẹ̀ bọ̀. nígbà náà nígbà náà ní àwọn akọ̀wé àwọn akọ̀wé àti àwọn Farisí àtàwọn Farisí wọ́n ti Jerúsálẹ́mù tọ̀ Jésù wá wípé wọ́n sọ pé èéṣe kí ló dé tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn tí tiẹ̀ wọ́n fi ń rú òfin àtọwọ́dọ́wọ́ àwọn alàgbà wọ́n rú òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá wa. nítorí tí wọn kì í wẹ ọwọ́ wọn nígbà tí wọ́n bá ń jẹun. ṣé ẹgbẹ́jẹ́ ìgbógun sí wọn ni bí a ẹ wá ẹ̀yin Farisí ẹ má bínú o ní tẹ bá ní pé àhesánwọ́ ká tó jẹun ìyẹn la fi dẹ́ṣẹ̀. ṣùgbọ́n Jésù dáhùn lóhùn wípé Jésù lẹ́ẹ̀ nọ́mà èéṣe ó ní kí ló dé tí ẹ̀yin pẹ̀lú fi òfin àtọwọ́dọ́wọ́ yín tẹ fi ń rú òfin Ọlọ́run. ẹ̀yin fi òfin àtọwọ́dọ́wọ́ yín ẹ fi ń rú òfin tá a fún Mósè nítorí Ọlọ́run ṣòfin wípé nínú òwe Leviticus Exodus chapter 21 bọ̀wọ̀ fún bàbá òun ìyá verse rẹ̀ 15 to 17. bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ bàbá àti ìyá ẹni ọ̀wọ̀ ni wọ́n o. àti ẹni náà ẹ wọ lọ́wọ́ jẹ́ ògbógun tí wọ́n ní o ó ní àti ọmọ náà tí ó bá sọ̀rọ̀ bàbá òun ìyá rẹ̀ ní tó búburú bá ké bàbá ẹ̀ ló ṣó ìyá ẹ̀ lájẹ́ ẹ jẹ́ kí ó kú ikú ẹ̀ rẹ̀. ló kò pa ẹ dé mọ́ ọmọ wèrè olóbi. ìyẹn là ń bá yín fà pé ọmọ ẹ̀ pè é ló ṣó pásítọ̀ sọ pé ó ṣó ni ó lé ọmọ yẹn pa wọ́n ká fi ẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ Jésù lọ́lẹ́ pa ọmọ yẹn kúkú tó bá ní kú sẹ́wọ̀n. oṣó ni mọ́mì mi. wèrè ò fẹ́ kú kò tẹ̀lé òfin Mósè wọ́n là ń gbógun a máa gbógun tiẹ̀ náà gbọ́dọ̀ sínú báyìí ẹ̀ kó lọ tẹ̀lé iṣẹ́ Jésù là ń ṣe. tí o bá ní sú ẹ Exodus 21 15 to 17 nítorí Jésù tí ló fi yẹn nìyẹn o tó ti mú fi yẹn wá nìyẹn pé a ẹnikẹ́ni ẹ̀sìn wí nìyẹn tí ó bá sì lu bàbá tàbí ìyá rẹ̀ ẹ ọmọ kọ́ ọmọ tó bá bàbá àti ìyá ẹ̀ pípa ni a ó pa á. ṣé yín pọ̀ ọmọ sí ẹ gbọ́dọ̀ pa òfin ìwé yín nìyẹn Jésù fọ́sí kẹ́ ẹ pádànù ọmọ tó bá bú ẹ lẹ́ lóko pa àbí kẹ́ ti bọ́ náà kúkú ó gbọ́ tó bá tẹ̀lé òun ṣe Christian tẹ̀síwájú jàre ẹnikẹ́ni ẹ máa gbọ́ tí ó bá sì jí ènìyàn ó jí ènìyàn gbé ó wá jẹ́yàn gbé tí ó sì tà á ó wá tà á tàbí tí a rí ní ọwọ́ rẹ̀ àwọn bá a lọ́wọ́ ẹ̀ pásọ̀ jẹ́yàn gbé pípa ni a ó pa á. inú ẹ̀kẹ́ pa fúnra yín sè kidnapper must be killed according to biblical record ẹ wá là ń gbógun tì ẹ tẹ̀lé bá gbìyànjú là ń gbógun tì ìtọ́ lọ sọ́fà nọ́bì rẹ o ẹ gbógun tì wọ́n kọ́ tẹ̀lé ìwé wọn sẹ́. ẹ gbógun ti àwọn ẹni tí wọ́n kò gbàgbọ́ nínú àlá àti òjíṣẹ́ rẹ̀. alẹ́ máa kú tán. ẹnikẹ́ni tí ó bá sì bú bàbá rẹ̀. tálákàn kọ́ gbọ́ bàbá ẹ̀ létí ni àbí ìyá ẹ̀ pa. ẹnikẹ́ni tí ó bá bú bàbá rẹ̀. dáàbì mi ó dẹ̀ pé ẹ nọ́mà náà. tàbí ìyá rẹ̀. bọ́ọ̀ mi ẹ̀ serious. pípa ni a ó pa á. ọmọ tiẹ̀ ń sọ pé ò gbádùn ò pa ó ṣe kírísítẹ́nì o bára sínú ìwé ẹ̀kọ́ lọ pa. Mommy, don't be silly. ó yẹ kó pa. ìyẹn tó lọ sọ́mọ́ lọ́bì nìyẹn nu àyà yẹn sẹ́. ẹ gbógun tì wọ́n. gbọ́dọ̀ tẹ̀lé ìwé ọwọ́ wọn sẹ́. àwọn tí wọn kò ní gbàgbọ́ nínú àlá àti ọjọ́ ìkẹyìn. fòfin yẹn lẹ̀ mọ́ bọ̀